gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò wa Masoyinbo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín ni o. Báyìí kì í ṣètò àti máa mirí, ètò àti máa sọ̀rọ̀ ni. Ó yé yín? Ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà báyìí o. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dá ìbéèrè 10. Kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá. Kẹ́ dẹ̀ mú nǹkan yín dáadáa. Ló bá tán. Ẹ mọ ibi tó tún wá dùn sí. Iléeṣẹ́ kan tó ń jẹ́ Remimatics ọkọ̀ làwọn ń tà, àwọn ọkọ̀ bọ̀gìnì. Ṣé rí pé wọ́n ti bá yín yàwòrán ọkọ̀ síbẹ̀. Tẹ́ bá lè lọ pẹ̀lú kẹ́ parí ètò yìí pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà, ẹ lọ lé pẹ̀lú ọkọ̀ kan. Ó dà bẹ́ẹ̀. Tẹ́ bá ṣètò kẹ́ wà ní 1,100 náírà wálẹ̀. Tẹ́ fi èdè míì kún èdè Yorùbá lẹ́yìn ètò a fún yín nílọ́po owó lọ́nà 2. Ìyẹn náà dáa. Tẹ́ bá ṣe àmúlùmálà èdè o kẹ́ wà ní 10,000 tẹ́ sì níbèrè ilẹ̀ a ní kẹ́ máa lọ kẹ́ fi ṣòwò ọkọ̀ àbí kẹ́ fi ṣòwò epo èyíkéyìí. Ìyẹn náà dáa. Tẹ́ bá yarí kẹ́ ní ẹ fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín tó kù lẹ̀ àwa sọ pé ó dáa ẹ máa dáhùn wọn. Tẹ́ bá ṣe ń dáhùn wọn owó yín á máa gbé pẹ́lí lọ sókè. Gbogbo ẹ̀ ló dáa. Ó dáa gan. Kí ló kọ yín? Orúkọ mi ni Fikayomi Omotosho. Fikayomi Omotosho. Bẹ́ẹ̀ni. Níbo lẹ ti wá? Ọmọ bíbí ìlú Òṣogbo ni mí. Òṣogbo Òròkì Àsálà. Àròpẹ̀tà. Mo ti sọ tán. Ibi tẹ́ lọ tẹ́ mo rí kí yín dé nìyẹn. Mi fẹ́ ṣe jura mi. Ẹ ṣe jura yín. Olóòtú mo gbọ́ yín. Ẹ tẹ̀síwájú ẹ kíra yín. Olóòtú ẹ máa jẹ́ ká ṣe jura wa lọ. Rárá tẹ́ bá kíra yín dáadáa màá fún yín lówó sí. Ṣé oríkì ilé mi ni kí n kí? Rárá oríkì ilé tèmi. Ṣé kí n tẹ̀síwájú? Rárá. Ẹ jẹ́ kí n kí ti lé mi torí ipasẹ̀ yín náà là ń tẹ̀lé. Torí bẹ́ẹ̀ ṣe máa ń kíra yín, ẹ máa ń gbé ẹwà èdè jáde dáadáa. Wọ́n máa jẹ́ kó rí wá wù. Ló yà kí. Ọmọ Olúfún Adé, ọmọ ṣẹ̀ṣẹ̀ fún. Ládéládé Aláàfin Ọ̀ládé ti dé. Adé Olúfún làgbà fáláàfin Olú ọmọ kẹ̀ẹ́ làgbàrò fún. Mo lékun lé mo jẹ láfunfun, mo níyàn lé mo jàtẹ, mo láṣọ lé mo rere bálùwẹ̀ láyọ̀. Ara ìfún ẹ máa wò bí àwòṣẹbọ lẹ ń wòyàn. Ẹja filẹ̀ bàbá mi. Èwo ni àmì kanlẹ̀? Ta ló wà lórí ìjókòó? Ta ló mí? Kí lórúkọ tiwọn? Kí lórúkọ yín? Omotosho. Ta lẹ̀gbọ́n ta làbúrò? Ó hàn. Kí lẹ wá bá wọn ṣe ń bí? Mo tẹ̀lé wọn wá sórí ètò náà. Láàrin kápọ̀ iye náà ló ń yẹ ni. Ṣẹ́yìn náà lè kíra yín. Ọwọ́ mi náà ló ti gbà. Ọmọ ta kọ́ náà ni. Èrò nìgbéraga. Iṣẹ́ ọ̀lẹ ṣe. Mo jẹ́ òǹkọ̀tàn. Lédè wo? Èdè Gẹ̀ẹ́sì àti ti Yorùbá. Kí lẹ wá ṣe ń bí? Ta ló rán yín wá? Àwọn nítorí wa náà lè ṣe dá ètò sílẹ̀. Bí kẹ wá wá bí. Ó dáa. Ó di ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí kọ̀tàn àti pé ìtàn mélòó lẹ ti kọ? Ó ti ṣe díẹ̀. Ẹ sọ̀rọ̀ sókè o. Ó ti ṣe díẹ̀. Ó ti máa tó bí ọdún about mo ní àtìgbà tí
olóòtú àtìgbà tí mo sọ àtìgbà tí mo ti wà ní kékeré. lẹ́tí bẹ̀ sí ń kọ̀tàn ṣé ti kọ̀wé. mo ti kọ àwọn iṣẹ́ kan ṣùgbọ́n mi ò tí ì gbé jáde. kí ló dé tẹ́ ẹ̀ tí gbé jáde. a ṣì ń ṣe àwọn ìwádìí díẹ̀díẹ̀ lórí wọn. bẹ́ẹ̀ ni mo ṣe máa ń kọ àwọn eré fún àgbéléwò fún àwọn iléeṣẹ́ ńláńlá àti olókoòwò kéékèèké náà. bí ìpolówó. bí ìpolówó ọwọ́ yín kún gan nìyẹn o. yẹ kàn. olófòfó. ọ̀rẹ́ yín ni o. mo kí yín. ibi àwílàdé yìí. ẹ jẹ́ n wò ìbéèrè kelo ẹ fọwọ́ bò 825 kí ni 825 ní Yorùbá. ìbéèrè 2,000,500. ó lé márùn kí ló sọ. ó nípa òwe 5 tí ó ní eku nínú. eku. àkọ́kọ́ bí ọwọ́ eku bá ṣe mọ́ ló ṣe fi ń bọ́jú. bẹ́ẹ̀ ni. èkejì ẹni sọ̀rọ̀. ibo ni mò ń sá lọ. mi ò kánjú. wọ́n á ní a fi ṣàwàdà. kàkà kéku má jẹ sèse a fi ṣàwàdà nù. ó di méjì ó kù mẹ́ta ṣé mo ràn wọ́n lọ́wọ́ àbí mi ràn wọ́n lọ́wọ́. ẹni tó bá léku méjì yóò pòfo. ó di mẹ́ta ó kù méjì. mo sì mọ̀ o. mo sì mọ̀ o. àìpa òjò ọ̀yà lójú ọ̀tá ẹni tá a bá pa eku lápá. rárá olóòtú ó lọ. erin lápá. olóòtú ó lọ. ẹ kúrò ẹ kó ìlà kúrò lẹ́kọ̀ọ́ ẹ kó kọlà ó yá. ọ̀pọ̀lọpọ̀. olóòtú nǹkan náà ni nǹkan náà ni tẹ́ bá wò dáadáa. mi ò wò. kí fún yín lẹ́yọ̀kan sí ẹyọ̀kan sí. méjì ló kù. mo ní kí fún yín lẹ́yọ̀kan sí. mo gbọ́ yín olóòtú. ẹ ṣeun èèyàn dáadáa ní yín mú mọ ẹ nínú rẹ ní mo mọ. wọ́n mú sí mi lórí. mo ti ẹ̀ wá mọ̀ èèyàn dáadáa ní ẹ máa ràn yàn lọ́wọ́ gan. ilé ẹni la ti ń. jẹ èkúté onídòdó. ó ti wá tán tẹ́ẹ̀ bá ti kẹ́rọra máa kẹ́ gbàgbé ọkọ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan nìyẹn. mo ti gbìyànjú mo ti ṣe wọ́n mo lè ṣe é. Ọlọ́run lẹ nílò. ibi tẹ́nì kan ṣe dé o òye ibi tẹ́nì kan ṣe dé tó ló ti sú mi o tó ní mo jáwọ́ pé mo ní bùkátà tèmi ní bàbá lókè parí iṣẹ́ yẹn ó yẹ jẹ́ kí bàbá lókè parí iṣẹ́ yẹn ó yá. ẹ kó rí báyìí o. olóòtú ẹ ràn mí lọ́wọ́. ẹ ní sùúrù o mo ti sọ 4. bí ẹ̀bìtì ò bá. bí ẹ̀bìtì ò bá pe kú yóò fẹ̀yìn fẹ́ lẹ́yìn. olóòtú. kí ló dé. a ti lo gbogbo àánú. rárá o. ṣe rí i pé inú ń bí olófòfó. olófòfó ṣe bọ́ rẹ̀ bì ní.
ó yá. Ìbéèrè kèlò ẹ jẹ́ o. 896 kí ni 896? Ọ̀rìnléní ẹgbẹ̀rin. 896. Ṣe kúkú lọ. Ọgọ́rùn-ún lé ní ẹgbẹ̀rin ó dín mẹ́rin. 896. Ṣe kúkú ṣe 900 kẹ́ yọ. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Dín ní mẹ́rin. Yeah. Ibi àfojúsí. Ọ̀nà ò gbà bẹ̀. Dárúkọ. Ṣé ẹ wá bí kí n kàn máa béèrè kí lorúkọ yín? Iṣẹ́ wo lẹ ṣe? Dárúkọ iṣẹ́ àbáláyé tàbí iṣẹ́ ìṣẹ̀ǹbáyé méje tí o mọ̀. Iṣẹ́ àgbẹ̀. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé o, rárá kò ì pé o. Ó yá. Iṣẹ́ ọnà. Iṣẹ́ ọnà. Iṣẹ́ akọ̀pẹ. Bí babaláwo bá jí á rántí ọpọ́ Ọ̀fà, bá kọ̀pẹ́ bá jí kò ní fi gbà sẹ́yìn. Bí òṣèré bá ń lọ sóde á sì rántí àwọn agbérin kí eré wọn lè lárinrin. Ẹ̀yin òṣèré tí ń bẹ léde àkókò yìí, mo kí yín kí tó mórí kọ, mo fi bà fún ọ̀gá ọ̀mọ̀ràn, mo jíbà fún ọmọ aládé gbogbo àti ìwé èèyàn tó kọ ìwé ẹ̀kọ́ àtàtà yìí. Mo kí ọ dénú, mo kí ọ kára. Orí rẹ ò ní burú, torí adìyẹ kì í burú kó yé yín dúdú. Orí àjí kì í burú kó má yọ lóòrùn. Ẹnikẹ́ni tó bá ní kó má lo ìgbà yìí pẹ́. Èwo ni ká rọ lé bàbá ẹgbẹ́. Ó yá. Iṣẹ́ ìlù lílù. Àyàn. Ó di mẹ́ta àbí? Mẹ́rin. Iṣẹ́ aró dídá. Èèyàn lè dàrú. Iṣẹ́ kò tí pé. Iṣẹ́ àgbẹ̀dẹ. Iṣẹ́ alágbẹ̀dẹ. Iṣẹ́ àgbẹ̀dẹ. Iṣẹ́. Ẹyọ kan ló kù àbí? Iṣẹ́ àgbẹ̀. Iṣẹ́ orí àga yìí. Àga. Iṣẹ́ onígbàjámọ̀. Irun gígẹ̀. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Àwa kò sára sọ lọ́wọ́ ọba. Àwa kò sára sọ lọ́wọ́ ọba. Ó yá, ó dà. Ilé ẹ̀kọ́ wo lẹ lọ? Tìbàdàn. Tìbàdàn ni. Mo ti dáhùn. Èwo ni tìbàdàn? Èwo nínú tìbàdàn? Ilé ẹ̀kọ́ gíga ti Ìbàdàn. Tìbàdàn, tìjọba àpapọ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Èwo ni? Tìbàdàn. Kí lẹ kà? Èdè Gẹ̀ẹ́sì. Èdè Gẹ̀ẹ́sì. Ẹ tẹ̀síwájú. Ṣé ẹ ti ṣàgùnbánirọ̀? Mi ti ṣe. Ẹ ti ṣe. Ẹ ṣe fẹ́ ṣàgùnbánirọ̀ báyìí. Nígbà wo? Nínú ọdún yìí náà. Nínú ọdún yìí. Yọ̀dà, mo ń gbọ́. Ìbéèrè kèlò? Ìbéèrè ẹ̀ẹ́dẹ́. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó dín ní mẹ́sàn-án. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó dín ní mẹ́sàn-án. Yorùbá bọ̀ wọ́n ní iwájú iwájú lọ̀pá ẹ̀bìtì ń ré sí. Kí ni ẹ̀bìtì? Pàkúté. Pàkúté.
ó yá ó dà ìpọ́kọ̀ tí ń lọ ó lanu ó yá kí ló ń ṣe ẹ́ olóòtú mo ṣẹ̀yìn tì ní èmi olófòfó àyàn dáadáa ní olóòtú òun ṣe èèyàn dáadáa rí àyàn dáadáa ó yá dáadáa ò dáa tó wọn. dáadáa ò dáa ìbéèrè okòóléníẹgbẹ̀rin ó lé ní méjìlá. okòólélẹ́gbẹ̀rin-lé-ní-méjìlá kí ni ìyàtọ̀ láàrin dòdòdòdò kànnàkànnà àti kànnàkànnà? Mo gbọ́ rí o. ẹ gbọ́ rí Bẹ́ẹ̀ni. l'Óṣogbo. Bẹ́ẹ̀ni kò síbi tá a ti lè gbọ́. Olóòtú ìfilẹ̀ kànnàkànnà já tòun tòun mo ti sọ yẹn. kí ni kí ni kànnàkànnà? Kí ni tó máa ń lò tó máa ń fi olóòtú ẹyẹ ni kànnàkànnà. Ẹ dúró olóòtú mi gbàgbé. Mo sì ti kí o. Kí tó. Ṣé tí má kí mo ti gbà? Rárá. Kànnàkànnà já tòun tòun mo gbọ́ rí. Kí wá ní kànnàkànnà yẹn? Ẹ jẹ́ n sọ kànnàkànnà náà. Kànnàkànnà ni kíní tó máa ń kànnàkànnà ni ẹyẹ. Kànnàkànnà lẹyẹ ẹgbà yẹn. Kànnàkànnà. Ẹni sùúrù olóòtú. Kànnàkànnà já tòun tòun. Olóòtú mo ti sọ mo ti kí. Olóòtú. Òwú. Ó dẹ̀ dùn mí. Òwú. Ẹni sùúrù olóòtú máa sọ. Olóòtú olófòfó ràn mí lọ́wọ́. Tó máa ń jù báyìí. Wọ́n máa ń jù. Olóòtú ẹni sùúrù ṣe mọ̀ pé mo ti ń gbà mo ti bọ́ sójú ọ̀nà. Níbo ọ̀nà bó? Kétu. Olóòtú kànnàkànnà. Olóòtú ṣe mọ̀ pé. Tó bá ní ọ̀rọ̀ kan tẹ́ sọ máa fún yín ṣùgbọ́n tẹ́ ẹ bá ti sọ mi ò ní fún yín. Tó máa ń ta. Wọ́n máa ń ta kànnàkànnà ni. Catapult wọ́n máa ń ta kànnàkànnà. Ó wá ṣùgbọ́n mi fẹ́ sọ. Ta ló sọ catapult? Wọ́n sọ catapult. Olóòtú ẹ má wariwo ọjà o. Ẹ dúró. Ẹ̀gbọ́n yín lárúgbó ọjà. Èmi ò tiẹ̀ mọ̀. Ẹ má wariwo ọjà. Gbọ́ sísì wọ́n pe ẹ̀gbọ́n wọn ní ariwo ọjà. Olóòtú èmi ni kẹ́ ẹ wò. Ó yá. Olóòtú béèrè. Ẹ jẹun o. Òjìléníẹ̀ẹ́dẹ́gbẹ̀rin-ó-lé-mẹ́rin. Àwọn wo ni Yorùbá ń pè ní ìyá àgan? Olóòtú àwọn mo mọ̀. Ẹ mọ̀ ṣé nìbàdàn
Níbàdàn ní ìsọdá tẹ́ bá ti kúrò ní ibi ring road yẹn ṣé bẹ́ẹ̀ ni. Ní kíni? Mo ń gbọ́. Mi ì sọ ọmọ Ìbàdàn. Ọmọ Òṣogbo tẹ́ bá ti débi ọlá ìyá yẹn. Ní ìbéèrè yìí. Mo ń béèrè ni àwọn ni Yorùbá ń pè ní. Obìnrin ni wọ́n. Ẹ gbọ́ ìyá ẹni. Olóòtú mo mọ̀. Ẹ mọ̀. Ṣé máa ràn mí lọ́wọ́? Nǹkan tẹ́ ẹ mọ̀ àtúràn yín lọ́wọ́. Kò dáa. Mo mọ̀. Ẹ jẹ́ n sọ. Ó yá. Àwọn obìnrin tó máa ń wà ní ibi tó ti ń ṣe kí ni Ṣàngó? Ṣàngó ọkọ ya. Àwọn obìnrin tó máa ń wà ní tó máa ń ṣe àjò bọ̀rìṣà. Ìdílé eléégún àwọn obìnrin tó máa ń tẹ̀lé eégún jáde wọ́n máa ń bá wọn jáde ṣùgbọ́n wọn kì í wọ́n bá wọn wọ ìgbà. O ti ń ṣèyàn dáadáa. O ń ṣèyàn dáadáa. Olóòtú mo sì gba díẹ̀ o. Ó dùn mí. Kò dùn yín? Ó dùn mí. Kò dùn yín. Ẹ rí i pé bí ó wá lọ bákan. Ìbéèrè mi. Mí náà lè máa dáhùn. Àti bíi pé ká tu bẹ̀rẹ̀. Ọkọ ti lọ. Owó ṣe ẹjẹ sọ kan fún yí ẹjẹ sọ téèyàn bá kí í ṣọmọ nínàkúnà nǹkan tó wà ń bí. Olóòtú ṣe mọ̀ pé mo gbà díẹ̀ níbi tẹ́ parí. Ẹ sọ àbọ̀rìṣà. Eégún òrìṣà. Ṣàngó. Ẹ pẹ̀lẹ́. Ó yá. Okú ò mọ Ẹ iye. dúró ìbéèrè kèlò. Ìbéèrè òjìléníẹgbẹ̀rin-ó-lé-ní-mẹ́wàá. Òkú ò mọ iye à ń ra àgọ̀. Kí ni ìtumọ̀ àgọ̀ nínú òwe yìí? Pósí. Aṣọ òkú. Aṣọ òkú. Ẹ jẹ́ o 8:59. Kí ni Yorùbá pè ní? Millipede. Ọ̀kùn. Ọ̀kùn. Olófòfó ṣé mo lè máa mú fúnra mi? Kí ló dé? Wọ́n á yọ lè tó lè. Ìbéèrè 10 ló wà ń bẹ̀ fún yín. Ó ń lé ẹ̀ ń gbà. Ó ń lé. Kí ló dé? Ìbéèrè yìí. Òjìléníẹgbẹ̀rin-ó-lé-ní-márùn-ún. Kí ni à ń pè ní adígbọ́nàkú ní ilẹ̀ Yorùbá? Ẹranko ni. Ẹranko.
Ẹranko. Bẹ́ẹ̀ni. Irú ẹranko wo? Báwo ló ṣe jẹ́ ẹranko? Olóòtú ẹranko ládìgbọ́nà kù. Báwo ló ṣe rí? Ẹranko ni. Báwo ló ṣe rí? Kì í ṣe Bẹ́ẹ̀ranko ṣe ẹranko. máa. Olóòtú. Adìgbọ́nà kù. Àdìgbò. Adìgbóná kù. Ẹranko ni. Kò ń ṣe ẹranko. Olúfúfú ẹ̀ tí ẹ wọ̀dọ̀ mi. Ṣé kí n sọ? Ẹ ràn mí lọ́wọ́. Kì í ṣe ẹranko àbí ìrànlọ́wọ́ kọ̀ọ̀kan nìyẹn. Adìgbóná kù. Àdìgbò. Adìgbóná kù. Kì í ṣe ẹranko. Kì í ṣe ẹranko. Olóòtú ó dá ẹ ràn mí lọ́wọ́, tẹ́ bá ràn mí lọ́wọ́ mo lè. Tí n bá sọ ẹ máa gbà á. Mo dẹ̀ fẹ́ kẹ́ gbà á. Ẹ fẹ́ kí n gbà á. Mo fẹ́ kẹ́ gbà á. Adìgbóná kù. Adìgbóná kù. Kí ló máa ń ṣe? Ó máa ń. Olóòtú ẹ fẹ́ sọ bí ẹ ṣe bẹ̀rẹ̀ yẹn. Ó máa ń lọ sọ́jà. Ìṣìlọ́nà lélẹ́yìí kò ṣe ìrànlọ́wọ́. Ó máa ń díbọ́n. Ó máa ń díbọ́n bíi pé òun kú. Ìjàpá. Tìrókò ọkọ Yánríbo. Ó máa ń díbọ́n bíi pé òun kú. Àwọn tó ń gbọ́ tọwọ́ wọn gbó, àwọn bàbá ìyá wa tọwọ́ wọn gbó, wọ́n máa ń lò ó fún àwọn oògùn àlùwò. Wọ́n máa fi ń. Ẹ sọ pé kò ń ṣe ẹranko. Rárá. Mo ti sọ fún yín. Ṣé mi ò gbìyànjú? Mo ti sọ àbí sísì. Ẹyẹ. Bí. Ó béèrè ní omi ti sọ. Bí àdàbà. Ẹ sọ pé kò ń ṣe ẹranko, kò ń ṣe ẹyẹ. Màmí yọ. Ohun ọ̀gbìn. Ní ohun ọ̀gbìn. Olóòtú. Kòkòrò ni. Ẹranko náà ni kòkòrò. Mi ti ẹ fẹ́ wo bẹ̀. Ẹ má kúrò ń bímọ torí owó sì kì í síbẹ̀ o. Ó kù méjì. Méjì. Ẹ má kúrò ń bí o. Ìbéèrè ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ìbéèrè okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Okòólé-márùn-ún. Ó yá. Sọ ọ̀rọ̀ Yorùbá méjì sí àmì. Méje. Sí àmì ohùn. Ohùn rẹ̀. Ohùn orí rẹ̀ jẹ́ rere. Ọ̀rọ̀ méje. Kí n fún yín lẹ́yọ̀ kan. Ọmọge. Rere. Ọmọge ni yín. Àbí? Bẹ́ẹ̀ni. Olóòtú mo gbọ́. Ó yá. Ọmọge. Ọmọge. Rere. Mo mọ̀. Ọmọge. Olóòtú. Olóòtú ọmọge. Kí ló dé?
kí n fi lẹ́yọ̀ kọ sí. Ẹni tí ó jẹ́ ìyàwó ọba kí ni wọ́n tún lè pè? Ayaba. Rere ayaba ó di méjì nínú méje mo fún yín ọmọge ayaba ó yẹ fún mi ní 5 màá yọ o. Ẹni sùúrù. Ọmọge ayaba. Bàbá wa. Bàbá wa tí ń bẹ ní ọ̀run. Olóòtú kí a ọ̀rọ̀ bọ̀wọ̀ ni. fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tìrẹ ni kí a ṣe ní ayé bí wọ́n ti ṣe ní ọ̀run fún wa ní oúnjẹ ọjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá má fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì torí ìjọba ni tìrẹ agbára ni tìrẹ ògo ni tìrẹ láéláé àmín. Rere. Ọmọge ayaba. Ọmọge ayaba. Ló dé gan ló dé. Olóòtú. Ṣé kí n fi láyọ̀ kọ sí? Bá a ṣe wà ń bí tí ẹ bá lọ pẹ̀lú iye owó yìí ẹ máa wà lára ẹ máa jẹ́ ẹnìkejì tó lórí ètò yìí. Fakọyọ. Rere fakọyọ ó di mẹ́ta. Ẹ tún fún mi lọ́rọ̀ mi kí n máa fún yín bẹ́yẹn. Màá sọ ọmọge ayaba fakọyọ. Palantia. Olóòtú Yorùbá ni. Di palantia níbo ló ti wá? ń blé. Bí a ṣe wà ń bí. Akọgun. Akọgun rere. Níbo lẹ fowókọ sí tẹ́ ń jẹ́ ó yá ogun mélòó? 3. Agẹmọ. Rere agẹmọ. Ó kù 2. Tí nǹkan bá ṣe méjì tó kù yẹ. Tí nǹkan bá rí báyìí ó rí roboto. Rere. Tí nǹkan bá rí báyìí. Pẹlẹbẹ. Pẹrẹsẹ. Olófòfò ẹ má bá mi jà. Kí ni ẹ? Kí ni ẹ? Wọ́n lẹ ẹ̀lò ẹ̀yọ́nú wá bí. Ìwọ tó jẹ́ bẹ́ẹ̀. Ó yá láàrin ó yá eléyìí mi ò ṣeré pẹ̀lú eléyìí o. Olóòtú. Ó yá. Mọ̀ pé èèyàn dáadáa ni. Ọ̀gá mi. Ojú àánú ti fọ́. Ó tó ni. Ọmọ ìyá mi ẹni sùúrù mi ò ń ṣèyàn dáadáa. Ó yá. Àwa la máa sọ. Ó yá. 4,800,500. Ó lé 5. Láàrin ìṣẹ́jú kan. Olóòtú. Ẹ sì kaná. Ẹ kà sókè. Ó yá. Láàrin ìṣẹ́jú kan ka oṣù tó wà nínú ọdún sẹ́yìn láti oṣù Ọ̀pẹ títí dé oṣù Ṣẹrẹ. Ó yá ó ti bẹ̀rẹ̀. Ó ti bẹ̀rẹ̀. Ẹrẹ náà. Láti ẹni sùúrù olóòtú mo fẹ́ kó yé mi ni o. Ó ń lọ. Láti oṣù Ọ̀pẹ sí oṣù Ṣẹrẹ. Ṣẹrẹ ẹrẹ náà. Láti oṣù Ọ̀pẹ títí dé oṣù Ṣẹrẹ. Bélú. Ọ̀wàwà.
Igbe. Ta ló ń kígbe? Ògún. Mm-mm. Olóòtú torí àkókò tẹ́ fún mi. Ọ̀wàrà ọ̀wẹ́wẹ́. Ẹ jẹ́ kí n olóòtú ẹ jẹ́ kí n ṣe bẹ̀rẹ̀ torí mo wà ní. Ṣé kí ni? Ẹ jẹ́ ká ṣe bẹ̀rẹ̀. Láti bo. Àyà mi já. Mo ń dáṣà kan àyà mi ń já wí ó ti ń lọ. Ṣé mo lè ní gègé? Gé nǹkan kan tẹ́ ẹ̀ tí gé ó ti pé o. Ọ̀pẹ. Bélú. Ọ̀wàwà. Ọ̀wẹ́wẹ́. Kì í ṣe ọ̀wàwà o, ọ̀wàrà. Ọ̀wàrà. Ọ̀wẹ́wẹ́. Olóòtú mo ti fẹ́ sọ. Ìṣẹ́jú kan la pè. Ògún. Dé parí. Olóòtú mi ò mọ ní. Nǹkan tẹ́ kà ń bí. Tí mo. Agẹmọ. Èbìbí. Èbìbí ni May o. Ẹ ti fo June. Mami yọ. Òkúdu. Mami yọ. Ẹ fọ òyìnbó sílẹ̀ ètò yìí. Ẹ wà ní 100 ìyẹn ni wípé ẹ máa lọ pẹ̀lú 200. Tẹ́ bá lè kà báyìí máa dá padà máa fún yín 200 Olóòtú mo lè bẹ̀rẹ̀ látòkè. Rárá ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ṣé mo lè mú gègé? Kí wá ní ìdí tàbí sọ pé kẹ́ ẹ ṣe látòrí? Ẹ lè ṣe. Mo lè ṣe. Ẹ ṣé gan ni o, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Lédùmarè tí. Kí ló dé? Ọ̀pẹ. Bélú. Ọ̀wàrà. Ẹ filẹ̀. Eléyìí ẹ ń fi máa mú mi. Eléyìí ẹ fi kọ àwọn nǹkan kẹ́ fi mú mi kẹ́ fi kọ nǹkan. Gbékúdè kọ. Gbékúdè nínú òkúdè gbékúdè. Inú mi dùn láti rí yín. Ẹ fẹ́ ṣe àgùnbánirọ̀. Níbo lẹ ti fẹ́ ṣe? Ó wù mí láti ṣe ní ìpínlẹ̀ Èkó. Níbí? Ó dáa. Ọlọ́run kí lẹ fẹ́ ṣe gangan? Ẹ fẹ́ máa nǹkan tán ní nǹkan tẹ́ fẹ́ ṣe láyé yín nìyẹn. Mo máa ń kọ ìtàn fún àwọn tó nílò rẹ̀. Tó nílò ẹ̀ fún eré. Sinimá àgbéléwò, eré oníṣe, eré ìtàgé gbogbo ẹ̀. Èmi gangan sì lè ṣeré. Ó dáa. Àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ sí nǹkan tẹ́ ń ṣe wọ́n máa kàn sí yín nígbà tá a bá gbé jáde. A máa fi kíní ọ̀nà tá a ti máa rí yín lórí Instagram àbí ibo ni TikTok gbogbo ẹ̀ a máa fi sí. Ẹ ṣé. Ẹ ṣé ń gan. Nǹkan mo fẹ́ sọ ni pé a máa so yín pọ̀ mọ́ ìgbà tá a bá fẹ́ gbé jáde fún àwọn èèyàn láti lè rí yín. Ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ ó dùn mí tó bá rí pé ẹ ka kíní yẹn sẹ́yìn tí mo tún sọ pé gẹ́gẹ́ mo tún fún yín ní àǹfààní láti tútù kà ṣùgbọ́n 200 náírà owó kì í síbẹ̀ níyàn bá kì í ṣọmọ onínàkúnà akọ́lé o ṣebí èèyàn ò ní kọ́ ilé tó máa kọjá agbára èèyàn ni ilé ẹyẹ 200 náírà máa kọ́. Láyé ta wà yìí mo dúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ kí a ṣe ètò tèní ọba mi ọlọ́pọlọ tí fọpọlọpọ ẹni tó ń fọpọlọ ọlọ́pọlọ nígbà tẹni tó ń fọpọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ Olúwa ẹ ṣé o àtúnṣe tẹ̀mí o
Ẹ bá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹrọ tẹ́ fi wò wá ní sáà yìí. Ó ń dùn mí pé ẹ jẹ owó yẹn, ó ń dùn mí gidi gan ni. Ọlálékan Fábílọ́lá lórúkọ mi, èjì ọ̀la níní ọmọ ọ̀làlẹ̀ ọmọ ajígbọ̀gbà orin arígbédi sọ́dọ̀ fi roko arígbédọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédè di ọ̀gbà ẹ̀ríkù òun lọ ó ń dùn mí. Ire o. Kamari, kamari, Masoyinbo ń bí. Kamari, kamari, Mama Soyinbo. Kamari, kamari, Masoyinbo ń bí. Kamari, kamari, Mama Soyinbo. Masoyinbo, má ṣe sọyìnbó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Masoyinbo.